Lásìkò yìí, mo kí gbogbo wa káàbọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ ti òní. Kí ni àkọlé iṣẹ́ tí a fẹ́ gbé yẹ̀wò lónìí? Àkọlé iṣẹ́ wa fún ti òní la mọ̀ sí gbólóhùn. Gbólóhùn. Kí ni ìtumọ̀ gbólóhùn? Gbólóhùn túmọ̀ sí sentence ní èdè òyìnbó. Kí ni a mọ̀ sí gbólóhùn ní èdè Yorùbá? Gbólóhùn ni ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ kíkún. Gbólóhùn ni ọ̀rọ̀ tàbí àkójọpọ̀ ọ̀rọ̀ tí ó ní ìtumọ̀ kíkún. Sentence is a group of words that expresses a complete thought. Gbólóhùn bẹ́ẹ̀ gbọ́dọ̀ ní ọ̀rọ̀ ìṣe àti iṣẹ́ tí ó ń ṣe. Whenever you call something a sentence, it must have what we call a verb in it, and there is a function that verb is performing. There is a function the sentence is performing. Bí àpẹẹrẹ, jókòó. Mo ka ìwé. Jókòó means sit down. Mo ka ìwé means I read a book. Ṣé o ti jẹun is an example of a sentence. Have you eaten? Ìsọ̀rí gbólóhùn tàbí we can call it ẹ̀yà gbólóhùn. Oríṣi ọ̀nà méjì ni a lè pín ìsọ̀rí gbólóhùn èdè Yorùbá sí. That is, Yorùbá sentences can be grouped into two. We have gbólóhùn gẹ́gẹ́ bí ìhun wọn. Gbólóhùn gẹ́gẹ́ bí ìhun wọn. Sentence according to their structure. A sì ní gbólóhùn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Sentence according to their function. Gbólóhùn gẹ́gẹ́ bí ìhun wọn. Let's take a look at gbólóhùn gẹ́gẹ́ bí ìhun wọn. Sentence according to their structure. We can group that into gbólóhùn àbọ̀dé, simple sentence, gbólóhùn alákànpọ̀, compound sentence, gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe, or gbólóhùn oníbọ, complex sentence. Kí ni a mọ̀ sí? Ẹ ká tẹ̀síwájú láti wo àwọn àpẹẹrẹ gbólóhùn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. The sentence according to their function. Gbólóhùn àṣẹ. It is what we refer to as an imperative sentence. Gbólóhùn àṣèbéèrè, interrogative sentence. Gbólóhùn àlàyé, explanatory sentence. Gbólóhùn Ayosodi, negation sentence. Gbólóhùn kání tàbí ìbá, conditional sentence. Kí ni gbólóhùn àbọ̀dé? Gbólóhùn àbọ̀dé ni gbólóhùn tí ó ní ẹyọ ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo. Another name for gbólóhùn àbọ̀dé in Yorùbá is gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe. Gbólóhùn ẹlẹ́yọ ọ̀rọ̀ ìṣe. Kí ni ìtumọ̀ gbólóhùn àbọ̀dé? Gbólóhùn àbọ̀dé ni gbólóhùn tí ó ní ẹyọ ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo. This is a sentence that has just one verb. Any sentence that has just a verb is what it is referred to as gbólóhùn àbọ̀dé. Bí àpẹẹrẹ, Adé mu omi. Ọ̀rọ̀ ìṣe mélòó la rí nínú Adé mu omi? A ó rí pé ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo ló wà níbẹ̀, èyí tí ń ṣe mu. Fún ìdí èyí, ó jẹ́ gbólóhùn àbọ̀dé. Adé mu omi. Bọ́lá ka ìwé lánàá. Bọ́lá ka ìwé lánàá. Gbólóhùn ọ̀rọ̀ ìṣe mélòó ló wà ní gbólóhùn yìí? A ó rí pé ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo ni, èyí tí ń ṣe kà. Kò fò gbá ilẹ̀. Kò fò gbá ilẹ̀. Ọ̀rọ̀ ìṣe mélòó ló wà nínú kò fò gbá ilẹ̀? Ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo ni ó wà nínú gbólóhùn yẹn, èyí tí ń ṣe gbá. Ṣèyí lọ sí ọjà gbági. Ṣèyí lọ sí ọjà gbági. A ó rí wípé ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo ni ó wà nínú èyí tí ń ṣe lọ. Fún ìdí èyí, gbogbo gbólóhùn tí a fi ṣe àpẹẹrẹ yìí jẹ́ gbólóhùn àbọ̀dé nítorí wípé ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo ni wọ́n ní. A ó máa tẹ̀síwájú nígbà tí a ó máa wo gbólóhùn alákànpọ̀. Gbólóhùn alákànpọ̀. Gbólóhùn alákànpọ̀ ni a lè pè ní compound sentence. Gbólóhùn tí ẹ rí pé a fi ọ̀rọ̀ àsopọ̀ sopọ̀. Any sentence that use conjunction to join together is known as what? A compound sentence, because it has two independent clauses joined by a what? A conjunction. Bí àpẹẹrẹ, a ó sọ pé Adé àti Ṣèyí lọ sí ọjà. A lè sọ pé Adé lọ sí ọjà. Adé lọ sí ọjà. Èyí tí ń ṣe gbólóhùn àbọ̀dé.
a lè sọ pé Ṣèyí lọ sí ọjà. Bí a bá ti lè lo ọ̀rọ̀ àsopọ̀ bí àti láti sopọ̀, ó ti di gbólóhùn alákànpọ̀. Ó ti di gbólóhùn alákànpọ̀. Àpẹẹrẹ àwọn ọ̀rọ̀ àsopọ̀ tí a lè lò ní àti, àmọ́, ṣùgbọ́n, pẹ̀lú, yálà tàbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àpẹẹrẹ gbólóhùn alákànpọ̀ mìíràn ni Bólú jẹun àmọ́ kò mu omi. Bólú ate but did not drink water. A lè sọ pé Bólú jẹun. A lè sọ pé Bólú kò mu omi. Ṣùgbọ́n tí a bá ti lè fi ọ̀rọ̀ àsopọ̀ sopọ̀, ó di Bólú jẹun àmọ́ Bólú kò mu omi. Bólú jẹun àmọ́ kò mu omi. Èyí tí ń ṣe gbólóhùn alákànpọ̀. Tádé pẹ̀lú Kọ́lá ṣẹ̀wọ̀n. Tádé pẹ̀lú Kọ́lá ṣẹ̀wọ̀n. A lè sọ pé Tádé ṣẹ̀wọ̀n, èyí tí ń ṣe gbólóhùn àbọ́dé. A lè sọ pé Kọ́lá ṣẹ̀wọ̀n, òun náà jẹ́ gbólóhùn àbọ́dé. Ṣùgbọ́n nígbà tí a bá ti lo ọ̀rọ̀ àsopọ̀ láti so wọ́n pọ̀, wọ́n ti di gbólóhùn alákànpọ̀. Tádé pẹ̀lú Kọ́lá ṣẹ̀wọ̀n. Tádé and Kọ́lá annoy or anger them or offend them. Ẹ kí a tẹ̀síwájú nígbà tí a máa wo gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe. Gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe. Gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe ni gbólóhùn tí ó ní ju ọ̀rọ̀ ìṣe lọ. Nígbà tí gbólóhùn oníbọ̀ jẹ́ gbólóhùn tí a fi gbólóhùn mìíràn bọ̀ nínú. Gbólóhùn tí a fi gbólóhùn mìíràn bọ̀ nínú. Bí àpẹẹrẹ, Adé tí ó ga ló jí mi ní owó. Adé tí ó ga ni ó jí mi ní owó. Adé jí mi ní owó jẹ́ gbólóhùn tí a lè pè ní olórí awẹ́ gbólóhùn. Adé jí mi ní owó. Ṣùgbọ́n nígbà tí a bá ti fi gbólóhùn mìíràn bọ̀ ní àárín, a sọ pé èyí tí ó ga ni o. Tí ó ga, which is a dependent clause. The tall one ni ó jí mi ní owó, not the short one, not the fair one. Adé tí ó ga ló jí mi ní owó. A dín àkàrà jẹ. A ó rí pé gbólóhùn yẹn ní ju ọ̀rọ̀ ìṣe kan lọ. Dín àti jẹ, èyí tó tọ́ di gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe. Nígbà tí gbólóhùn oníbọ̀ ni gbólóhùn tí a fi awẹ́ gbólóhùn mìíràn bọ̀ ní àárín tàbí tí a fi gbólóhùn mìíràn bọ̀ ní àárín. Ẹ jẹ́ kí a tẹ̀síwájú nígbà tí a máa wo gbólóhùn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn, sentence according to their functions. What functions does this sentence perform? When a sentence is used to give command, à ń pè ní gbólóhùn àṣẹ. When you use it to command, to give an order, à ń pè ní gbólóhùn àṣẹ. Gbólóhùn àṣẹ ni gbólóhùn tí a fi ń pàṣẹ fún ènìyàn. Gbólóhùn tí a fi ń pàṣẹ fún ènìyàn. Use it to give an order to someone, to command. Bí àpẹẹrẹ, jáde, get out. Ìwọ ni kó ṣiṣẹ́ náà. It's you that must do the work. Wá ní kíákíá, come here quickly. Jókòó, sit down. You can see that those gbólóhùn sentences are used to give order. A fi ń pa àṣẹ. Ẹ ká wo gbólóhùn mìíràn lábẹ́ gbólóhùn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Èyí tí ń ṣe gbólóhùn àṣèbéèrè. Kí là mọ̀ sí gbólóhùn àṣèbéèrè? Gbólóhùn àṣèbéèrè ni gbólóhùn tí a fi ń ṣe ìbéèrè. That is, we use it to ask questions. Àwọn àmì, ó máa ń ní àmì àṣèbéèrè lẹ́yìn. That is, it has a question at the end of it. So any question that has a question mark, any statement that has a question mark at its end, it's what? Gbólóhùn àṣèbéèrè. Àwọn mìíràn, àwọn wúrẹ̀ tàbí atọ́ka ìbéèrè ni those words are used to ask questions are like ṣèbí, àbí, ńgbọ́, dà, ńkọ́, níbo, báwo ni, mélòó, kí, ta ni, èwo, kí ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ are those words that are used to ask questions in Yorùbá. Ilé yín ńkọ́? Where is your house? Èwo ni kí a mú? Which one should we pick? Níbo lo lọ? Where did you go? Oúnjẹ náà dà? Where is the food? Níbo lo ń lọ? Where are you going?
Ṣé o ti jẹun? Have you eaten? You will notice that there's a question mark at the end of each of these sentences. Let's look at gbólóhùn àlàyé. Gbólóhùn wo ni a mọ̀ sí àlàyé? Gbólóhùn àlàyé ni gbólóhùn tí a ń lò láti sọ bí nǹkan ṣe rí gan-an. Gbólóhùn àlàyé ni gbólóhùn tí a ń lò láti sọ bí nǹkan ṣe rí gan-an. This is a sentence that is used to explain exactly how things are. Yálà ohun tí a gbọ́ tàbí èrò ọkàn ẹni. It could be something that you heard from someone or what is actually your own thought. Bí àpẹẹrẹ, òjò ń rọ̀ ní Ọbalẹ́ndé. It's raining in Ọbalẹ́ndé. It's a gbólóhùn àlàyé. Wọ́n ti jẹun. They have eaten. We are using it to explain. A ti rí àwọn ọ̀daràn náà. The thieves have been caught. The criminals have been caught. Oko náà ṣòro fún mi láti ro. It's difficult for me to weed the farm. So a rí pé gbogbo àwọn yìí ni gbólóhùn lábẹ́ gbólóhùn alálàyé. Mo lérò wípé a ti ní ẹ̀kọ́ kan tàbí méjì kan nínú àwọn gbólóhùn tí a ti ṣàlàyé síwájú. Kí la mọ̀ sí gbólóhùn àyísódì? Òun ni negation sentence. Gbólóhùn tí ó ń sọ ohun tí kò ṣẹlẹ̀ tàbí tí kò wáyé tàbí tí a kò ṣe. Bí àpẹẹrẹ, olùkọ́ kò nà mí. The teacher did not beat me. Olú kò jẹun. Olú did not eat. Olú did not eat. Mo gbàgbọ́ pé a ti ní ohun kan tàbí méjì tí a ti kọ́ ní ní ẹ̀kọ́ tí òní. Tí a bá ní ìbéèrè, ẹ jẹ́ ká fi sílẹ̀ nínú comment section. Nígbà tí a máa dáhùn lẹ́yọ̀ kọ̀ọ̀kan, a lè tẹ̀síwájú láti dáhùn àwọn ìbéèrè wọ̀nyí fún ara wa. Gbólóhùn dash máa ń ní ọ̀rọ̀ ìṣe kan ṣoṣo nínú. Èwo ni gbólóhùn àlàyé? Èwo ni gbólóhùn àṣẹ nínú gbólóhùn yìí? Èwo ni kì í ṣe atọ́ka gbólóhùn ìbéèrè? Ajé àti ṣì jíjẹ ẹja dídín jẹ́ àpẹẹrẹ gbólóhùn dash. Theory kọ́ àpẹẹrẹ méjì méjì lábẹ́rẹ́ àwọn gbólóhùn yìí. Gbólóhùn abọ́dé, gbólóhùn alákọ̀pọ̀, gbólóhùn ọlọ́pọ̀ ọ̀rọ̀ ìṣe, gbólóhùn àṣẹ, gbólóhùn àṣèbéèrè, gbólóhùn alálàyé. Ó dìgbà. A ó tún sì máa pàdé ní ọjọ́ mìíràn ọjọ́ rẹ. Ó dàbọ̀.